Aláròyé máa wí o. Ìjọba pàjáwìrì là ń fẹ́ kí wọ́n kéde lórí ètò ààbò CAN. Nítorí bí ètò ààbò ṣe rí káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn táwọn ajínigbé ti gba gbogbo agbègbè kan tí ìkọlù wọn sì ti ba ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ́, ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè yìí Christian Association of Nigeria CAN ti ké sí ìjọba àpapọ̀ láti kéde ìjọba pàjáwìrì. Ọ̀kan lára àwọn nǹkan tí wọ́n fẹnukò lé lórí nìyí níbi ìpàdé tí àwọn adarí ìjọ àtàwọn olórí ẹlẹ́sìn yìí ṣe ní ilé ẹgbẹ́ wọn National Christian Center nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù yìí. Nínú ìwé tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé yìí ni wọ́n ti fi ìtara hàn lórí ètò ààbò tó burú jáì tí ètò ọrọ̀ ajé tí kò dáa náà sì ń kó ìnira tí kì í ṣe kékeré bá àwọn ènìyàn. Wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ní ogun àwọn afẹ̀míṣòfò ti ṣí nídìí kúrò nílùú wọn táwọn ẹbí míì sì ń gbé nínú ìfòyà nítorí ìkọlù gbogbo ìgbà àti aburú tí wọ́n ń fojú àwọn rí nígbà gbogbo. Bó tilẹ̀ jẹ́ wípé òní yìí kọ́ ni ìwà aburú ọwọ́ àwọn jàǹdùkú yìí ti bẹ̀rẹ̀, àwọn eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láìpẹ́ yìí ni àwọn tó kópa nínú ìpàdé náà tọ́ka sí àwọn ìkọlù tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́, Ògùn, Borno, Benue, Kogi àtàwọn ìpínlẹ̀ míì. Wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé. Àwọn ìlú tó jẹ́ wípé oko ni wọ́n ń dá tí wọn kò jẹ́ kí wọ́n rí mú mi àti ìwà ibi tí wọ́n ń gbé wọ àwọn agbègbè tí gbogbo ayé rò wípé kò sí jàǹbá kan níbẹ̀ àti wípé ààbò ibẹ̀ fẹsẹ̀ múlẹ̀ gidigidi. Àwọn ẹgbẹ́ yìí bu ẹnu àtẹ́ lu àwọn ìwà ọ̀dájú àti ìwà ẹranko bíi ká máa gbẹ̀mí aláìṣẹ̀, ká gé ènìyàn lórí, ìfìyàjẹni tó lágbára, ìfipábánilòpọ̀, ìjínigbé àti fífi tipátipá kó èèyàn kúrò nílùú rẹ̀ lọ síbi tí kò fẹ́ táwọn jàǹdùkú yìí ń wù. Nítorí èyí ni wọ́n ṣe rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ gidi ní kíákíá láti lè dá àlàáfíà padà sílùú kí wọ́n sì dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Bákan náà ni wọ́n ké sí ìjọba láti ṣe àtúnyẹ̀wò àti àtúnṣe sí bí ètò ààbò ilẹ̀ Nàìjíríà ṣe wà, kí wọ́n ró iléeṣẹ́ ètò ààbò, iléeṣẹ́ ológun, iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lágbára, kí wọ́n sì ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó gbópọn kó wà láàárín àwọn iléeṣẹ́ ìjọba, kí wọ́n sì tún múra ìjà láti dojú àwọn afẹ̀míṣòfò, àwọn agbébọn àtàwọn ọ̀daràn bolẹ̀. Àwọn ẹgbẹ́ onígbàgbọ́ yìí tún rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti jí gìrì lórí òfin àti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò agbègbè míì kí nǹkan lè dá sí i. Nígbà tí wọ́n fi tó ìjọba létí pé àwọn fẹ́ ṣe ọ̀fọ̀ ọlọ́jọ́ mẹ́ta nítorí gbogbo ohun tó ń lọ láàrin ìlú yìí, wọ́n ní àwọn fẹ́ kí wọ́n tètè tú gbogbo àwọn ọmọléèwé, olùkọ́ àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà míì tí wọ́n wà nígbèkùn àwọn jàǹdùkú sílẹ̀ ní kíákíá. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹfà ọdún yìí tí í ṣe àyájọ́ ọjọ́ democracy ni àjọ CAN kéde pé àwọn yóò bẹ̀rẹ̀ ọ̀fọ̀ ṣíṣe ọlọ́jọ́ mẹ́ta jákèjádò orílẹ̀-èdè yìí tí yóò wá sópin lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 14 oṣù kẹfà yìí. Ọjọ́ 14 yìí tí wọ́n pè ní ọjọ́ Sunday ìbànújẹ́ Black Sunday ni wọ́n ní gbogbo ilé ìjọsìn ní Nàìjíríà yóò sàmì rẹ̀ lórúkọ àwọn tó kàgbákò àwọn jàǹdùkú yìí àti láti lè fi hàn gbogbo mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ kàn pé àwọn ń bẹ pẹ̀lú wọn. Wọ́n wá ké sí àwọn ẹgbẹ́ ńláńlá lórílẹ̀‐èdè yìí bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìyẹn Nigerian Labour Congress NLC, ẹgbẹ́ àwọn amòfin NBA, ẹgbẹ́ àwọn olùkọ́ NUT, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́, onírúurú ẹgbẹ́ láàrin ìlú, ẹgbẹ́ àwọn lọ́balọ́ba àti adarí ìlú tó fi mọ́ àwọn èèkàn láàrin ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kí wọ́n lè takú sí ìjọba lọ́rùn kí wọ́n sì rí dájú wípé gbogbo nǹkan tó tọ́ làwọn ṣe láti rí pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. Àwọn ẹgbẹ́ yìí pariwo síta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìjínigbé tó wáyé láwọn iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́, ibi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ 39 tí púpọ̀ nínú wọn jẹ́ ọmọ wẹ́wẹ́ àti olùkọ́ 7 gbé lọ. Ọ̀gbẹ́ni Michael Oyedokun tí í ṣe olùkọ́ ìṣirò ti pàdánù ẹ̀mí rẹ̀ sínú igbó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn tí wọ́n fi fọ́nrán ibi tí wọ́n ti gé orí rẹ̀ síta. Bákan náà ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 42 gbé níjọba ìbílẹ̀ Askira Uba nípínlẹ̀ Borno. Nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ni ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n sì tún kéde ìyanṣẹ́lódì. Bó tilẹ̀ jẹ́ wípé gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yọjú sí
ìlú tíṣẹ̀lẹ̀ náà ti wáyé, pẹ̀lú ìdánilójú pé àwọn yóò gba àwọn èèyàn ọ̀hún kalẹ̀, tí Ààrẹ Tinubu pàápàá sì ti buwọ́lù wípé kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó 1000 kan lọ sínú igbó. Síbẹ̀, ọkàn àwọn ará ìlú kò balẹ̀ nítorí pé àwọn afẹ̀míṣòfò yìí kò yé halẹ̀ pé àwọn yóò pa gbogbo àwọn tó wà lákàtà àwọn ni tíjọba kò bá ti bá àwọn sọ̀rọ̀. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.